kò ní dáa fún Jésù. Irọ́ ń parọ́ fúnrọ́, èké ń parọ́ fèké. Ó ṣojú yín ni. Gbogbo ìwòsàn tó sọ fún yín pé Jésù ń ṣe iṣẹ́ wa ń bẹ̀. Mi ò gbọ́. Reality wo lẹ rí? Hospital kújà àti ìrẹ̀rẹ̀ èrò pọ̀ tí wọ́n ti rówó ṣọpẹ́ṣàn. Ẹ lọ bẹ̀ kẹ́ lọ fi Jésù ṣe iṣẹ́ ìwòsàn fún wọn. Ṣé ti gbọ́? Ẹ lọ bẹ̀ ẹ lọ fi ṣe Jésù ẹ lọ fi ṣe iṣẹ́ ìwòsàn. Kò ní dáa fún Jésù. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́ bó ti wà látìkọ́ ṣe. Ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa fún òun nìkan tó ṣe ohun ńlá. Jẹ́ kí ilé Ísírẹ́lì kí ó wí nísinsìnyí pé àánú ẹ̀ dúró láéláé. Jẹ́ kí ará ilé Árónì kí ó wí nísinsìnyí pé àánú ẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí àwọn tí ó bẹ̀rù Olúwa kí ó wí nísinsìnyí pé àánú ẹ̀ dúró láéláé. Èmi náà wí nísinsìnyí pé Olúwa, àánú rẹ̀ dúró láéláé. Mo yìn ọ́ lógo, mo gbé ọ ga. Mo sì ń gbẹnu gbogbo ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí sọ̀rọ̀ bákan náà. Àtàwọn tó tún máa wò mí. Mo ń gbẹnu gbogbo àwọn tó ti subscribe sí ìkànnì Only Jesus TV sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti àwọn tó máa subscribe sí ìkànnì Only Jesus TV yìí pé Olúwa, àánú ẹ̀ dúró láéláé lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa, lórí ìdílé wa àti ẹbí wa. Mo kí wa ní gbogbo ibi tí a wà pátápátá. Àárọ̀ ni, ọ̀sán ni tàbí àṣálẹ́. Ibikíbi yòówù tí a lè wà lórúkọ Jésù. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Ààbò Ọlọ́run yóò wà lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀rí lèyí tí mo gbọ́ yìí. Ẹ̀rí lèyí tí mo gbọ́ yìí. Bí mo ṣe ń gbọ́ náà lẹ́yìn náà ń gbọ́ yẹn. Bí mo ṣe ń gbọ́ òun náà lẹ́yìn náà ń gbọ́ yẹn. Bóyá ò gbọ́ dáadáa, bóyá ká tútù gbọ́. Ẹ gbọ́, ìyá kí lẹ wí? Kò ní dáa fún Jésù. Òun náà lẹ gbọ́ yẹn. Òun náà lẹ gbọ́ yẹn. Ilé ayé ń lọ à ń tọ́. Òpin ayé dé. Lóòótọ́ kò sí tuntun lábẹ́ ọ̀run. Kò sí tuntun lábẹ́ ọ̀run. Ṣèbí ẹnìkan ló tilẹ̀ sọ wípé olè ni Jésù. Ẹnìkan ló wí pé olè ni Jésù. Tẹ́lómi bá tún wá jáde lónìí tó bá sọ eléyìí tó sọ yìí, torí èmi ò ní sọ, òun náà ló máa fẹnu ara ẹ̀ sọ. Rí torí eléyìí tún pọ̀. Ó pọ̀ jù. Ó gbá inú mi. Ó gbá inú mi. Torí ẹni tó ń tún ayé ènìyàn ṣe. Ẹni tó ń tún orí ẹni tí ò sunwọ̀n ṣe. Alámọ̀. Tó mọ̀ ẹ̀dá tó ń tún gbogbo ayé ènìyàn ṣe. Kì í ṣorí nìkan, gbogbo ara, gbogbo ènìyàn, ohun tó ń jẹ́ ènìyàn. Ẹni tá à ń gbé lọ bá tó ń tún ṣe. Òun lẹ́nìkan lanu tó sọ pé báyìí. Èmi ò ní sọ torí kò gba ẹnu mi. Èmi ò lè sọ. Kò ṣeé sọ jáde lẹ́nu mi. Ohun tó sọ tí mò ń gbọ́ tẹ̀ ń gbọ́ yìí kò rọrùn fún mi láti sọ jáde. Òun fúnra ẹ̀ tó sọ náà ló máa fẹnu ara ẹ̀ sọ tájọ́ máa gbọ́ bá ṣe ń gbọ́ yẹn. Arábìnrin ó sọ pé kí ni? Kò ní dáa fún Jésù. Ohun tó sọ yìí
láti lè lanu kéènìyàn sọ̀rọ̀ jáde pé kò ní da fún lágbájá, kò ní da fún tàmẹ̀dù. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kó má tiẹ̀ jẹ́ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, kó jẹ́ àwa ènìyàn tá a jọ wà láàrin ara wa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ̀ ń wò yìí, kò rọrùn fún mi láti lanu kí n sọ fọ́mọ ẹnìkejì pé kò ní da fún. Kò rọrùn fún mi bẹ́ẹ̀. Mi lè sọ ṣe mọ̀ pé bí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà. Ó rọrùn fún ògbólógbòó ọkùnrin láti sọ bẹ́ẹ̀ jáde. Ẹni tí ó bá sì ní ògbólógbòó ọkùnrin nínú ayé ẹ̀, tí ògbólógbòó ọkùnrin sì ń gbé nínú ẹ̀, tó sì ń gbé pẹ̀lú ògbólógbòó ọkùnrin. Ṣùgbọ́n ẹni tó bá ti ní ọkùnrin tuntun ni tá à ń pè ní Jésù Kristi. Bíbélì sọ pé nítorí náà bẹ́nikẹ́ni bá ti wà nínú Jésù Kristi, ó ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ó ti kọjá lọ, kíyèsí ohun gbogbo sì ti di ọ̀tun. So èmi ò lè sọ ìgbà tá a ṣì wà ní ọmọdé, nígbà tá a ṣì wà nílé ìwé. Ṣùgbọ́n níta ti dá Jésù mọ̀, tá ti mọ òtítọ́, tá ti rí ìmọ́lẹ̀ láti bí 20 ọdún sẹ́yìn, tá ti gba Jésù lólúwa àti olùgbàlà wa. Kò rọrùn fún mi, kò ṣeé ṣe fún mi láti lanu sọ fọ́mọ ẹnìkejì mi pé kò ní dáa fún. Ìdí ẹ̀yìn tẹ́ bá kíyèsí mi, gbogbo ẹ̀yin tẹ́ Only Jesus TV, àwọn fídíò tí mo ti gbé wá tí ó bá tún dàbí rọ́, ẹ lè search back kẹ́ lọ prove me wrong, kẹ́ lọ wo àwọn fídíò mi, àwọn comment tó ń jáde ńbẹ̀. Ṣé mọ̀ yí pé àwọn comment tí à ń rí ní under fídíò tá à ń post, a lè expect kó jẹ́ pé gbogbo àwọn èèyàn tó bá comment náà ló máa sọ dáadáa nípa wa. A lè expect ẹ̀, because ọ̀rọ̀ ilé ayé yìí ìlú gángan ni. Ohun tó kọ wájú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. Bó ti rí nìyẹn. Ẹ wo ọ̀rọ̀ ti Muyideen. Ẹ wo fídíò tó wà lórí channel mi lọ́wọ́lọ́wọ́ báyìí, eléyìí tí mo sì gbé last one tó sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí nípa Muyideen. Àwọn kọ́ kọ́mẹ̀ntì, ojú táwọn kan fi wò ó yàtọ̀, ojú táwọn kan tún fi wò ó yàtọ̀. So a lè expect pé kọ́mẹ̀ntì tí ó máa wáyé ní abẹ́ fídíò wa kó jẹ́ bákan náà. Ẹlòmíà gbàdúrà fún ọ, ẹlòmíà ṣépè fún ọ. So àìmọye kọ́mẹ̀ntì mi tó jẹ́ pé ó ń wáyé lábẹ́ fídíò mi tó jẹ́ pé àwọn ẹlòmíì ojú tí wọ́n fi wò, the next thing ni pé kí wọ́n ṣépè. Ẹlòmíà bú èbú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe gbé wá kọ́ ni mò ń gbé padà fún wọn. Àwọn wọ̀nyẹn wọ́n lè, tó bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n lè máa testify sí. Kàkà tí mi ò bá fi ṣépè fún wọn, tó bá yẹ pé pè ní wọ́n ṣe, ẹlòmíà ṣépè o, ẹlòmíì ṣépè o, ẹlòmíì bú èbú. Kàkà tí n bá fi èbú dá padà fún wọn tàbí kí n fi èpè dá padà fún wọn, kí ni olórí gbogbo tí mo máa sọ ni pé àlàáfíà ni fún yín, yóò dára fún yín, àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Màá ṣàlàyé, àlàyé tó bá tún yé ẹlòmíì, màá ṣe àlàyé fún wọn, màá jẹ́ kí òye yé wọn. Ẹlòmíì máa padà realize, wọ́n máa delete comment yẹn fúnra wọn. So bó ti rí nìyẹn. Èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ó ti wà nínú ẹ̀jẹ̀ mi, nínú mi ara mi, pé ohun èèwọ̀ ni fún mi láti lanu láti sọ fọ́mọ ẹnìkejì mi pé kò ní dáa fún. Ẹnu yìí gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run, mo fi ń gbàdúrà, mo fi ń súre fún àwọn ènìyàn ni. Bíbélì dẹ̀ sọ pé ikú àti ìyè ń bẹ nípa ahọ́n. Ẹnikẹ́ni tó bá lò, bó bá ṣe lò ní o, wàá jèrè ẹ̀ bó bá ṣe lò. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Bó bá ṣe lò ló máa jèrè ẹ̀. Ìwọ tó bá fẹ́ mọ ibi tó wà nínú Bíbélì, comment, màá reply ẹ̀. Inú ìwé òwe ni, ṣùgbọ́n mi ní sórí, mi ní sẹsẹ̀. Tó bá fẹ́ mọ ibi tó wà ńbẹ̀, comment, màá reply ẹ̀. So gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ,
bí èmi ṣe ń lo ẹnu mi yìí mo fi ń súre fún yàn ni, mo fi ń gbàdúrà fún yàn ni, mi ò fi ṣépè fún yàn. Ó dẹ̀ ṣe kí ni, ó dẹ̀ mú ìbùkún wọlé wá fún mi. So fún arábìnrin yìí láti sọ ohun tó sọ yìí, fún arábìnrin yìí láti wí ohun tó wí yìí, àbí ẹ̀gbọ́n ohun tó wí ni. kò ní dáa fún Jésù. Ẹni tí òun bá sọ̀rọ̀ yìí, ẹni tó sọ̀rọ̀ yìí sí, ẹni tó ti dáa fún already ni. Kódà gan bí ayé ènìyàn ò bá da, ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń sá tọ̀ ọ́ lọ, ni wọ́n ń sá wá bá, kí ó lè bá ní kó lè bá wọn tú ayé wọn ṣe. Ní ìlànà tó wà arábìnrin, orúkọ tó ń jẹ́ ní ìlànà tó wà òun ni ẹ̀là. Ẹ̀là ni Jésù Kristi ń jẹ́ ní ìlànà tó wà. Gbogbo àwọn tí wọ́n wà ní ìlànà tó wà yìí, wọ́n á kàn máa wò ẹ́ gẹ́gẹ́ bí aláìmọ̀kan. Wọ́n á máa wò ẹ́ gẹ́gẹ́ bí aláìmọ̀kan. Torí ẹni tí òun fohùn ránṣẹ́ sí yìí, tí nílànà tó wà, tí o bá tọ̀ títí wàá kan ọwọ́ ẹ̀. Wàá kan ọwọ́ ẹ̀ bóyá o fẹ́ wúre fún yàn tàbí o fẹ́ súre fún yàn. Tó bá yá wàá tọ̀ títí wàá kan ọwọ́ ẹ̀. Ìlànà tó sì wà, tí wọ́n bá sọ, tó bá kìlọ̀ kìbọ̀, a ò rí gẹ́gẹ́ bí ènìyàn búburú. A ò rí gẹ́gẹ́ bí ènìyàn búburú. Kí n tiẹ̀ wá kò lórí yẹn torí èmi ò sí nílànà yẹn, so mi ò fi bẹ́ẹ̀ lóye níbẹ̀ yẹn dáradára. Ṣùgbọ́n àwọn tí Ọlọ́run ti gba ayé wọn là sínú ìmọ́lẹ̀ Kristi tán ti wà nílànà yẹn tẹ́lẹ̀, tó yé bá yé dáadáa nípa ohun tí mò ń sọ yẹn là, àwọn náà lè kọ́mẹ́ǹtì ní abẹ́ fídíò yìí. Ṣùgbọ́n ohun tó yé mi ẹ jẹ́ kémi sọ. Ó ti dára fún Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa nígbà tó wà nínú ayé, tó wà nínú ara lórílẹ̀‐èdè alààyè, tó wà láàárín àwọn ènìyàn. Ó wá ṣiṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run rán láti wá ṣe. Ó dẹ̀ ṣe, ó ṣe láṣeyè àti àṣeyege. Bíbélì sì sọ wípé Jésù Kristi, ẹni tí a gbà sí òkè ọ̀run, ó jókòó sí ọwọ́ ọ̀tún Olódùmarè, ó wà nínú ògo rẹ̀ láti ṣe ìdájọ́ gbogbo ènìyàn àtọmọdé àti àgbàlagbà ní ìkẹyìn. So Jésù Kristi ni ẹni tó ń torí ẹni tó òṣùwọ̀n ṣe. Bó ṣe wò mí fídíò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, mo fẹ́ yẹ kí a kíyèsí mi dáadáa, kẹ́sì gbọ́ mi yé o, kẹ́sì jẹ́ kí fídíò yìí kó yé yín dáadáa. Èmi ò wá láti wá gbèjà Jésù o. Jésù ò ṣe gbèjà o. Jésù ò ṣe gbè níjà. So fídíò tí mò ń ṣe, mi ò gbèjà Jésù o. Ẹni tó tó ara ẹ̀ gbèjà ni. Ẹni tó tó ara rẹ̀ gbè níjà ni. Ó lè gbèjà ara rẹ̀ fún rẹ̀. So mi ṣe fídíò yìí láti gbé Jésù Kristi níjà. Ẹni tó lè gbèjà rẹ̀ fún rẹ̀ ni. Wọ́n tún kì í lórí kiri pé ògbéni níjà kẹ́rù obo níjà. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, aṣíwájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀, Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Nítorí náà ńkọ́, fídíò yìí purposely ó wà fún wọ arábìnrin tó sọ̀rọ̀ yìí ni, kì í ṣe nítorí Jésù Kristi. Ó wà fún wọ arábìnrin tó sọ̀rọ̀ yìí ni. Mo fẹ́ pè ẹ́ àkíyèsí ẹ sí nǹkan kan. Mo fẹ́ sin ọ nígbẹ́rẹ́ ìpàkọ́. Torí pé kí ni, tí n bá wò ó, wàá dàbí àbúrò sí mi. Tó bá sì sọ pé o jù mí lọ, kí wọ́n á sọ pé òkè ẹ̀gbọ́n mi ló jẹ́, mi ìṣàlẹ̀ gba ẹ̀gbọ́n mi lámọ̀ràn tì. Mo fẹ́ fún ọ ní àmọ̀ràn nítorí mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ, so mo fẹ́ fún ọ lámọ̀ràn. Mo fẹ́ pè ọ sí àkíyèsí. Àkíyèsí tí mo sì fẹ́ pè ọ sí ni pé tí ẹ̀kọ́ bá gbóná,
a máa ní sùúrù fún kó tutù. ẹnìkan kì í kánjú mu ẹ̀kọ́ gbóná, ó máa bóni lẹ́nu. a ní sùúrù fún ẹ̀kọ́ tó gbóná kó tutù, torí tí onígẹ̀gẹ́ bá wo bí ọ̀nà fún ẹ̀ bó ṣe fẹ̀ tó, ó máa miyán tàwotàwo. ó máa miyán tàwotàwo. tá a bá wo bí ejò ṣe gùn tó, ká dá inú ẹ̀, èèyàn máa dáná sunlé. So àkíyèsí tí mò ń pè ọ́ sí bẹ̀rẹ̀ pàkọ́ tí mo fẹ́ sìn ọ́ ní pé sùúrù ṣe pàtàkì nínú gbogbo tí a bá ń ṣe láyé yìí. ìwọ nìkan kọ́ ló níṣẹ̀ṣe. èmi ò gbèjà bọ́dà Mike Bámilóyè ọ̀ṣọ́ mọ́sáyàn, èmi ò gbèjà wọn. ikọ̀ àtìríjú ọlọ́run ni wọ́n. àwọn ọlọ́run ló mọ bó ṣe ń gbèjà ikọ̀ àtìríjú ẹ̀. mi ò gbèjà wọn. ìwọ gangan ni mo ti torí ẹ̀ ṣe fídíò yìí, láti lè pè ọ́ ṣàkíyèsí pé ìbínú àbíjù ó máa ń ba nǹkan jẹ́. ìbínú àbíjù ó máa ń ba nǹkan jẹ́. nígbà tó jáde níwájú kámẹ́rà tó dẹ̀ sọ̀rọ̀ yìí sí ayé, ó dẹ̀ mọ̀ yí pé ẹ̀yìn lọ̀rọ̀ kò ṣeé kó mọ́ tó bá ti bọ́ sílẹ̀, tó wá sọ yí pé kò ní dá fún kíni? kò ní dáa fún Jésù. ìwọ náà gbọ́ ohun tó sọ. nítorí kíni? nítorí kíni? bọ́ Mike Bámilóyè tó sì ń sọ yìí, ó sọ nínú fídíò ẹ̀ wípé mo kàn rò pé ọmọ Ìjẹ̀ṣà kan náà ni àdìjọ jẹ́. èmi mo bá ṣe ń sọ Ìjẹ̀ṣà, ṣùgbọ́n ó wí nínú fídíò ẹ̀ tó ṣe. ọmọ Ìjẹ̀ṣà kan náà lẹ́dìjọ jẹ́, bí bàbá ni wọ́n jẹ́ sí ọ. mi lè sọ pé bí ẹ̀gbọ́n, torí wọ́n bíwò ẹ̀ lọ́mọ. àkọ́kọ́ bí bàbá ni wọ́n jẹ́ sí ọ, ẹjọ́jọ́ mọ ìlú kan náà, ẹ sì ẹtújọ jẹ́ elédè kan náà. iṣẹ́ ìránṣẹ́ olúkúlùkù, ìlànà tó wà, gbé ìgbésẹ̀ bí àwọn èèyàn ṣe máa rí ìmọ́lẹ̀ rẹ̀, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ tàn fún àwọn ènìyàn. ìlànà tó wà yìí iṣẹ́ ìránṣẹ́ kan ni, ó sì lẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. gbé ìgbésẹ̀ bí ìmọ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣe máa tàn fún gbogbo ènìyàn. ẹ mọ̀ pé ní ti Christianity, ìlànà tá a wà, a ní iṣẹ́ ìránṣẹ́ tá a gbà. Bíbélì sọ pé àwa ni ìmọ́lẹ̀ ayé, ìlú tá a tẹ̀dó lórí òkè kò lè farasin. so gẹ́gẹ́ bí ìwọ náà, ìlànà tó wà yìí ní ti ìṣẹ̀ṣe, iṣẹ́ ìránṣẹ́ kan ni, ó lé ẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. jẹ́ kí ìmọ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn jẹ́ kó hàn sí àwọn ènìyàn, jẹ́ kí wọ́n rí ìmọ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn. eléyìí tó máa fi jáde, tó máa fi sọ̀rọ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn á fi ẹsẹ̀ sílẹ̀, wọn ò ní fẹsẹ̀ kọ, ẹnu náà tó máa fi kọ. àmọ́ ọ̀rọ̀ tó sọ Jésù Kristi ti fèsì ọ̀rọ̀ yìí láti ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn. láti ẹgbẹ̀rún ọdún méjì ó lé, Jésù Kristi ó ti fèsì ọ̀rọ̀ tó sọ yìí, ó ti fèsì ẹ̀ fún ọ. kí ni èsì Jésù Kristi fún ọ̀rọ̀ tó sọ yìí? ìwọ náà gbọ́. Luke 23:34, bàbá dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. èsì Jésù Kristi fún ọ̀rọ̀ tó sọ, òun ló gbọ́ yìí. kí Ọlọ́run kó dáríjì ọ́ nítorí wípé ohun tó ń sọ kò yé ọ, lábẹ́ ohun tó ń ṣe, ohun tó ń ṣe kò yé ọ, ló mú kó sọ̀rọ̀ tó sọ yìí jáde. so èmi náà gbàdúrà pé kí Ọlọ́run kó dáríjì ọ bí Jésù Kristi ṣe gbàdúrà fún ọ. tí a bá ń gbọ́ winiwini, gbogbo ẹ̀yin tó ń wò mí, òjò ló ń rọ̀ lọ́wọ́lọ́wọ́. nítorí náà kọ́, gẹ́gẹ́ bí Jésù Kristi ṣe gbàdúrà fún ọ, èmi náà gbàdúrà fún ọ pé kí Ọlọ́run kó dáríjì ọ, kí Ọlọ́run kó dáríjì ọ. àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò jẹ́ tuntun,
kò jẹ́ tuntun irú ẹ̀yin ènìyàn báwọn yìí náà ẹ ò jẹ́ tuntun kódà ó wà nínú bíbélì Sọ́ọ̀lù ó ti fi àwọn àkókò kan ó ti fi gbógun ti ìyìn rere Kristi ó ń da ìjọ rú ó ń na ìjọ ó ń gbógun ti ìyìn rere ó ń tàpá ṣẹ́gun ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó yé ní ọjọ́ kan nígbà tó bá Jésù Kristi pàdé pé Sọ́ọ̀lù ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún ó ṣera ẹ léṣe torí kò sẹ́ni tó tàpá sẹ́gun tó máa ní àlàáfíà ẹni tán ó máa ní ọgbẹ́ ṣùgbọ́n nítorí pé Ọlọ́run fẹ́ràn rẹ̀ kò sì fẹ́ kó kú sínú ọgbẹ́ tí ẹ̀gún bá mú bá ayé ẹ̀ Ọlọ́run ní láti gbà á Jésù Kristi wọnú ayé ẹ̀ ohun tó bò lójú ó ká kúrò lẹ́yìn ọjọ́ mẹ́ta ó dá Ọlọ́run mọ̀ Ọlọ́run dẹ̀ lò gidigidi òun là ń pè ní Paul apostoli Ọlọ́run lò káàkiri gbogbo ayé nínú àwọn ọmọ ẹ̀yìn Kristi nínú àwọn apostoli òun ò sí lákòókò ìgbà tí Jésù Kristi kò tẹ̀lé Jésù Kristi ní àkókò tí Jésù Kristi wà lórí ilẹ̀ alààyè ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Jésù Kristi gòkè lọ sí ọ̀run tán ó gba iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run lò ó tún lò ju àwọn ọmọ ẹ̀yìn tó tẹ̀lé Jésù Kristi nígbà tí Jésù Kristi wà lórí ilẹ̀ alààyè lọ Ọlọ́run lò ju àwọn àpọ́stélì tó kù lọ Paul àpọ́stélì Sọ́ọ̀lù tó di Paul torí náà gbogbo àwọn kan wọn yóò jọ wá lójú tí ẹnìkan bá tiẹ̀ wá jáde lónìí tó bá sọ wípé kò ní dá fún lẹ́yìn mi sọ pé èmi ò lè sọ torí náà ìwọ gan tó ṣe fídíò yìí lọ sí ọ́ndà fídíò tó ṣe yìí nínú péjì ẹ kó lọ wo àwọn comment nígbà tí mo wo comment lọ́ndà fídíò ẹ tó ṣe yìí tó fi sọ pé kò ní dá fẹ́ nìkan yìí nígbà tí mo wo àwọn comment tó wà níbẹ̀ ìwọ gan tó bá rí àwọn comment yẹn gan wàá padà máa sunkún wàá padà máa mú mi lójú pé ṣé mi ò ṣàṣìṣe pẹ̀lú fídíò tí mo ṣe yìí torí pé kí ni tí n bá sọ pé nínú 100% comment tó wà níbẹ̀ bóyá adley ló máa fi rí méjì bóyá gan ni méjì wà níbẹ̀ tó tilẹ̀ sọ̀rọ̀ gbé ẹ́ lẹ́yìn torí kò sí point kò sí reason fún fídíò tó ṣe ò nídìí ẹ̀ ìṣẹ̀ṣe ìlànà tó wà yìí ìmọ́lẹ̀ rẹ̀ tán jẹ́ kó mọ́lẹ̀ sí àwọn ènìyàn kò sí ohun tó kàn ẹ́ pẹ̀lú pé lágbájá ṣe fíìmù nínú ọ̀rọ̀ lágbájá ṣe fíìmù ó fi ń túta rẹ̀ ṣe ó fi ń ba ti yín jẹ́ kò sẹ́ni tó dúró láti ba tẹnìkan jẹ́ ẹ má ṣẹ́jú sérò èrò mọbi tó ń lọ gbogbo àwọn tó wà nínú ayé pátápátá oníkálukú ló létí tó fi ń gbọ́ ohun tó ń lọ nínú ayé gbogbo ẹni tó wà nínú ayé pátápátá oníkálukú ló lójú tó fi rí ohun gbogbo tó ń lọ nínú ayé gbogbo wa la sì ní ọkàn tí Ọlọ́run fi ìmọ̀ àti òye sínú ẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ wa so kò sẹ́ni tó máa fipá mú ẹnìkan kúrò nínú ìlànà kan síbì kan ìwọ á ṣiṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ lágbájá ṣiṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ tàmẹ̀dọ́ á ṣiṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ àwọn tí wọn dẹ̀ tí ní ìlànà tí wọ́n fẹ́ yà sí nígbà tí wọ́n bá gbọ́ ti ọ̀tún tó bá gbọ́ ti òsì tó bá gbọ́ tó níwá tó bá gbọ́ tẹ lẹ́yìn wọ́n á yà síbi tó bá wù wọ́n ni mo sọ pé ẹ má ṣẹ́jú sérò èrò mọbi tó ń lọ bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe ń polongo ìyìnrere tiwọn ẹni tí ó létí tétí ẹ̀ òdì ń gbọ́ ó dẹ̀ ń gbọ́ nípa àwọn mùsùlùmí ohun tó gbogbo tó ń lọ nípa wọn ó lójú ó rí àwọn mùsùlùmí ohun tí wọ́n ń ṣe láwùjọ tí ọkàn ẹ̀ bá rọ̀ mọ́ wọn á lọ síbẹ̀ is welcome àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì
wọ́n ń wàásù, wọ́n ń kéde ìyìn rere. Àwọn tó létí ó ń gbọ́ wọn. Gbogbo ohun tó ń lọ nípa Kristẹni ó ń gbọ́. Àwọn tó lójú wọ́n ń rí àwọn Kristẹni láwùjọ wọn. Gbogbo bí Kristẹni ṣe ń ṣe wọ́n ń rí. Tí ó bá tẹ́ wọn lọ́rùn tí wọ́n gbọ́ ìwàásù wọn, wọ́n á yà síbẹ̀. It's welcome. Bákan náà ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin náà ń ṣe ìṣẹ̀ṣe yín, ó ní ọ̀nà tẹ́ ń gbà polongo ìyìnrere ìṣẹ̀ṣe ti yín náà. Àwọn tó létí ń gbọ́, wọ́n ń gbọ́ ohun tó ń lọ nípa ìṣẹ̀ṣe láwùjọ wọn. Àwọn tó lójú wọ́n rí ohun tó ń lọ nípa ìṣẹ̀ṣe láwùjọ wọn. Tí wọ́n bá gbọ́ ìyìnrere ìṣẹ̀ṣe yín tó tẹ́ wọn lọ́rùn, wọ́n á wá. It's welcome. Eléyìí ò fà yí pé àwa ń bọ́ sórí ayélujára, orí afẹ́fẹ́, àwa ń ṣépè sọ̀rọ̀ ẹni lórí kíni, débi pé ó tún wá sọ títí kò tẹ̀ tún wá ń ṣe ẹ̀dá ẹgbẹ́ ènìyàn bíi tirẹ̀, ó tún wá jẹ́ ọba àwọn ọba, olúwa àwọn olúwa, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbòdílé Jésè, mẹ̀sáyà, ẹnìkan rin nínú iná, èmi ni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, alpha àti omega, ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo, ọba ayérayé, olùdáǹdè, ọmọ aládé àlàáfíà. Ọlọ́run yóò dáríjì ọ́ gẹ́gẹ́ bí Olúwa ti sọ. Luke 23:34 bàbá dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ṣe. Nítorí pé òye ohun tó ń ṣe kò yé ọ. Torí náà arábìnrin, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ṣe fídíò yìí nítorí tìrẹ láti gbà ọ́ lámọ̀ràn ni. Torí mo nífẹ̀ẹ́ rẹ. Ènìyàn bíi tiẹ̀ náà lèmi náà. Ènìyàn bíi tèmi náà nìwọ náà. Tí ò bá jẹ́ àbúrò mi, tó bá ní ojú mi lọ, jẹ́ kí n gbà pé o jẹ́ ẹ̀gbọ́n mi. Mi ì dẹ̀ lè bá ẹ̀gbọ́n mi, mi ì lè bá sọ̀rọ̀ tì, mi ì lè gbà á lámọ̀ràn tì nítorí ọjọ́ mìíràn. Ènìyàn máa ń ṣe sùúrù ni. Bí nǹkan bá ń jóni lọ́wọ́, kéèyàn fi jólẹ̀, kó má fi jó ẹlòmíì. Ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù. Ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù. Ènìyàn gbọ́dọ̀ wo béjò ṣe gùn kó dáná ẹ̀, á dáná sunlé tó bá ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká fi bí nǹkan ṣe ń gbóná lára wa ká fi hùwà, a máa ba nǹkan jẹ́. A máa ba nǹkan jẹ́. A máa ba nǹkan jẹ́. So kò sẹ́ni tó ń ba tẹnìkan jẹ́ o. Nínú fíìmù tí bọ́dà Mike Bámilóyè ṣe, iṣẹ́ ìránṣẹ́ tí wọn làwọn ń ṣe. Ìwọ náà ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ. Tó bá ní ọ̀nà tó lè gba ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ tó máa dàbí lára àwọn Kìrìsìtẹ́nì pé bóyá òun ba tiwọn jẹ́ gẹ́gẹ́ bí ìdí tí wọ́n lò, tèmi dẹ̀ gbàgbọ́ pé kò sẹ́ni tó ń ba tẹnìkan jẹ́. Ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ. Bó bá ìmísí tí o bá gbà, òye tí o bá ní, ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ. Kó ní kálukú ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ. Bó ṣe yé èmi sí, iṣẹ́ ìránṣẹ́ ni bọ́dà Mike Bámilóyè ṣe, àṣírí òkùnkùn ni wọ́n sì ń tú. Ìwọ ò ṣáà ń ṣe òkùnkùn, ṣe bí ìmọ́lẹ̀ ni wọ́, àbí òkùnkùn ni wọ́. Àṣírí òkùnkùn ni wọ́n ń tú. Wọ́n ń fi òye ìmọ́lẹ̀, wọ́n fi ń yà àwọn ènìyàn ni. Àṣírí èṣù ni wọ́n ń tú bákan náà. Ìwọ ò ṣáà ń ṣe èṣù, ṣe bí ènìyàn ni wọ́. Nítorí náà ẹ jẹ́ ká ṣe sùúrù. Yóò dára fún wa ní orúkọ Jésù. Kí n tó lọ, ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, múfì kan máa wá sórí ṣánà yìí, Only Jesus TV yìí láìpẹ́. Ní ọ̀la a pè ní ilé ìṣọ́ agbára. Only Jesus Film Production òun ló ní Only Jesus TV. Èmi ọmọ yín Evangelist Daniel Taiwo Ọlọ́runṣàwò ni Ọlọ́run lò láti ṣe fíìmù yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ó. Ẹ bá mi wo fíìmù yìí. Ẹ bá mi wò, ẹ má tẹ̀ skip ẹ̀. Ẹ bá mi wò láti bẹ̀rẹ̀ títí dópin. Mo fẹ́ kẹ́ fìfẹ́ yẹn, mo fẹ́ kẹ́ fi hàn fún mi. Ẹ bá mi wò láti bẹ̀rẹ̀ títí dópin. Ilé ìṣọ́ agbára ni title ẹ̀. Ẹ bá mi wò. Bó ti wù kó rí, ẹ̀kọ́ kan tàbí méjì mo gbàgbọ́ pé a máa rí kọ́ nínú fíìmù yìí. Mo promise wa, ẹ lè lo data yín lásán, ẹ lè waste àkókò yín. Ó dá mi lójú wípé ẹ máa gbádùn ẹ̀. Ẹyọ kan tàbí méjì ẹ máa rí nǹkan kan dìmú níbẹ̀. Ẹ jọ̀wọ́ tí ó bá ti jáde ní ọ̀la,
ẹ bá mi fi tìdùnú tọ̀yàyà ẹ bá mi fi wo fídíò yìí kẹ́ bá mi share fún àwọn ènìyàn bákan náà. Ẹ jọ̀wọ́ ẹ bá mi comment sábẹ́, ẹ bá mi like bákan náà. Ẹ ṣé, yóò dára fún wa. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá wa subscribe sí ìkànnì Only Jesus TV láti lè máa encourage wa láti lè máa tẹ̀síwájú. Ẹ bá wa tẹ notification bell yẹn bí bá ṣe ń jáde, á lè máa bọ́ sí ojú ọwọ́ wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, yóò dára fún wa. Títí dìgbà mìíràn, àlàáfíà ni fún yín.